أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. الحمد لله كاشف البلاء والوباء مجيب المضطرين، أصلي وأسلم على البشير النذير محمد بن عبد الله المبعوث رحمة للعالمين، وعلى آله وأصحابه الطاهرين الطيبين. إن خير الحديث كتاب الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí máa ń mú ìbànújẹ́ kúrò fún gbogbo àwọn aládánwò. ọba yìí ni máa ń ká àárẹ̀ kúrò lára gbogbo àwọn aláìsàn. ọba yìí ni máa ń gbé wàhálà kúrò lára gbogbo àwọn tí wàhálà jálé lérí. ọba yìí lọ́ba tá a máa sunkún lọ́dọ̀ rẹ̀ tí sì máa ń gbani. ọba yìí lọ́ba tá a máa ń bẹ̀ tí máa ń dáhùn. adúpẹ́ o, adúpẹ́ lérí àwọn oore tó ṣe fún wa rẹpẹtẹ. adúpẹ́ lérí àwọn ìṣòro tọ́lọ̀ ti bá wa mú kó nínú ayé wa. kò sẹ́nìkan tí ò ní máa rántí bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yìí pé lọ́dún báyìí òun ní ṣòro báyìí, àmọ́ lọ́n ti mú kó nígbà báyìí àdánwò kan bá òun, àmọ́ lọ́n ti ká kú o. adúpẹ́ o, ọlọ́run máa wà àdánwò kan kú nínú ayé wa tá a mà, ó mú àwọn nǹkan kú tá a mà, àti tá a mà àti tá a mà, gbogbo ẹ̀ ládùúgbò rẹ̀ fọlọ́run bá wa. àwọn ń bẹ ilé wa ní ayé kọ́mọ̀ máa bá nǹkan kan yí, èyí tí ń bẹ lọ́dọ̀dẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa, èyí tí ń bẹ nínú àlámọ̀rí ẹnì kọ̀ọ̀kan wa tí ń pa wá lẹ́kún, ọlọ́mọṣà mú okó fẹ́ni kọ̀ọ̀kan wa. wọ́n lé agbára ọlọ́run ọba wa. ìdílé wa wọ́n ṣe ní ìdílé ẹkún, ìdílé wa wọ́n ṣe ní ìdílé òṣè, ìdílé wa wọ́n ṣe ní ìdílé wàhálà. ìkẹ́ ọlọ́run, ọlá ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn ará ilé ẹ̀ àti gbogbo àwọn sàábé àti gbogbo àwọn ẹni rẹ̀. èyí tó dáa jù nínú ọ̀rọ̀ tẹ́yìn máa wáyé fún láti máa gbọ́, òun náà ni ọ̀rọ̀ ọlọ́run ọba Allah. ojú ọ̀nà tẹ́yìn máa ń tọ̀ tẹ́yìn ní sábà máa ń bẹ̀, òun náà ni sunna ànábì wa Muhammad. mo bẹ̀ lọ́wọ́ nínú àánú rẹ̀, ọlọ́mọṣà ṣe wá ní mùsùlùmí tí ń tẹ̀lé sunna ànábì wa Muhammad. gbogbo tí wọ́n ti pè lẹ́sìn fún wa, tá a bá ti bá nínú Al-Qur'an àti hadisi, ó ti dá wa lójú wípé kò kí ṣẹ̀sìn ọlọ́run. kò sí máa ṣe lè kún lọ́dà tó àní bá wọn ṣe, kò sí máa ṣe lè pọ̀ tó ń bẹ̀ àní bá wọn ṣe, kò sí máa ṣe lè dẹkọrétì ẹ̀ tó àní bá wọn débẹ̀. tẹ́lẹ̀ àwọn àti mọ̀ pé kò sínú Al-Qur'ani, mo ti sínú hadisi, àdásílẹ̀ nìyẹn, ọlọ́run níjà bá wọn débẹ̀ o. torí pé ìṣìnà ni gbogbo ẹni tí wọ́n ń bẹ nínú ìṣìnà yìí, kọ́lọ́mọ́sá bá fà wọ́n kó ń bẹ̀. súnà táwa náà ń ṣe, kọ́lọ́mọ́sá fẹsẹ̀ wa múlẹ̀ jù báyìí lọ. àwọn yìí tá a ti máa ṣe, kọ́lọ́mọ́sá jẹ́ ọrùn fún wa láti ṣe. òwe tá à ń ṣe, kọ́lọ́mọ́sá gbà lẹ́sìn fẹ́ni kọ̀ọ̀kan wa. ashab al-fadila, mo kí àwọn èèyàn ńláńlá tí wọ́n ń bẹ níkàlẹ̀. mo kí a'immatul huda, àwọn imam, mashayikh al-kiram, àwọn shuyukh wa, àwọn mashayikh wa tí wọ́n bẹ níkàlẹ̀, kọ́lọ́mọ́sá bá ń sàlékún dáadáa fún.
خاصة فضيلة الشيخ تاج الدين عثمان حفظه الله تعالى ورعاه. اللهم بارك وبارك سلكم ثبات وتوفيق والسداد والعافية الرزق الحلال. اللهم بارك وفون لم يقوم قاعد ولا تبطن دادا بعد ترفوا اللهم سبحانه فني كوكوانا أتبوا مشايخ تموتوا ولو يوا لين بتاوا باكومي أتبوا الفا ولا بلاي مكيبوا بيا دو تراي فسن الله أين sisters wa أين mama wa أين brothers wa àti gbogbo ẹ̀yin tí a jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ táwọn wá mímọ̀ Ọlọ́run Ọba Allah kó máa jàlá fẹ́ ọmọ bẹ pẹ̀lú ẹni kọ̀ọ̀kan wa ètò wọn ni ká fi bá ní sọ̀rọ̀ láàárọ̀ yìí òun náà ni halu lil mu'mini inda li musibati wal bala. halu lil mu'mini inda li musibati wal bala. bó ló ṣe ká bá mùsùlùmí òdodo mùmíní òdodo nígbà tó Ọlọ́run Ọba Allah bá dán wò. bó ló ṣe yẹ ká bá báwo ló ṣe yẹ kó rí nígbà tó Ọlọ́run Ọba Allah bá mú àdéhùn rẹ̀ ṣẹ lérí ẹ̀ kí ni àdéhùn Ọlọ́run òun náà ni pé gbogbo yín ni màá dánwò. àlùmùsíbà ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin sisters wa ní tí wọ́n ń pè ní mùsíbà ní wọ́n bá ní mùsíbà báyà nínú àwọn èdè lárúbáwá tó di Yorùbá nìyẹn. Wọ́n ní musiba lele yọ kìí ṣe Yorùbá èdè Arabiya ni bíi àlàáfíà àlàáfíà bí ká ní àlìwájú wọ́n ní wájú gbogbo àwọn èdè Lárúbáwá nìyẹn àwọn èbó ti pa gbogbo ẹ̀rẹ́ tán adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba tọ́lọ́run tún ní kílé kí ó tún máa yè gbogbo àwọn àlùfáà tí wọ́n yẹlé kí ó náà Ọlọ́run ò ní pa yín o Ọlọ́run jẹ́ mi ogun lẹ́rí dáadáa. wọ́n ní musiba ya kullu makruhin yahullu bil insan òun náà ni gbogbo ìtọ́kankọ́ tó bá ṣẹlẹ̀ síyàn tó jálùyàn tẹ́mìyàn wá bàjẹ́ tínú yàn dùn. albala wọ́n ní bàálà ń tiẹ̀ wa ma yaktabiru Allahu bihi al-abda fil khayri wa shar òun náà ni ìdánwò Ọlọ́run tọ́lọ́run fẹ́ fi dán ẹrú rẹ̀ wò. Ọlọ́run lè wá fún ní ìbànújẹ́ kó fi dánwò ó sì lè fún lórí. Ọlọ́run lè gbéga ó lè kó àrísìkì ilé lọ́wọ́ Ọlọ́run lè fún ní mímọ̀. Ọlọ́run wá dán wò látara oore tó ṣe fún yẹn bóyá yóò ṣe faradà bí kò ní ṣe ìfaradà. àmọ́ mùsíbà tiẹ̀ tó bá ti lọ́ báyàn ìtọ́ka kọ̀ ni. labudda an ya'lama kullu muslim gbogbo mùsùlùmí tó bá ti jẹ́ olùgbàgbọ́ òdodo ó gbọ́dọ̀ dá lójú ó gbọ́dọ̀ máa retí kí ni ó máa retí jama àdáwò. ma min makhluqin khalaqahu Allahu azza wa jalla ala wajhi al-ard wọ́n ní kò sí ẹ̀dá Ọlọ́run Ọba kan tọ́lọ́run Ọba aláàdá tí ń bẹ lórí ilẹ̀ illa ibtala'u Allah àfikọ́ jẹ́ pé Ọlọ́run Ọba aláwọ̀ máa dánwò. makhluq kullu insani hayy tayubtala la mahala wọ́n ní gbogbo ẹni tí bá ti ń bẹ tí bá ti ń sẹ̀mí inú ayé gbogbo ọmọ èèyàn pátá tẹ́nìkan bọ́kù mẹ́ gbogbo ọmọ èèyàn pátá tó bá ti jọ́ mi èèyàn wọ́n ní kò sí ọgbọ́n tó fẹ́ dá sí tí Ọlọ́run Ọba aláwọ̀ fi ní dán wò la mahala kò sí buyẹ̀ sí fún èèyàn ò súnmọ́ Ọlọ́run Ọba débi kọ́ mọ́ra dán wò èèyàn ò sì jìnnà sọ́lọ́run Ọba débi kọ́ lọ́mọ́ dán wò. Allah subhanahu wa ta'ala ojú oyé wa nínú al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitani rajim. Ọlọ́run Ọba ní inna khalaqna al-insana min nutfatin amshajin nabtali. Ọlọ́run Ọba ní àwa la dọ́mọ èèyàn látara àtọ̀ omi tí ń tira wọn jáde gbì amshaj. Ọlọ́run nígbà dátán nabtali. Ọlọ́run ní àwa kó àdánwò síwájú ẹ̀ tí ọmọ rán gbogbo ìṣesí tó bá wà àdánwò ọmọ bá gbólóhùn ní àdánwò ọmọ bá nígbà tó bá ní àdánwò ọmọ kan gbólóhùn tí bí àdánwò ní tó bá tó bí tán àdánwò ọmọ kan lára tó bí yẹn gbólóhùn tí dépò àdánwò ní tó bá dérè pò tán àmọ̀dánwò. Ọlọ́run
ọlọ́run bá ní nàbí tẹ̀lé ọlọ́run ní adá nítorí ká lè ṣe kíní ká lè máa dán o ọlọ́run tó sọ nínú àyà mi ọlọ́run bá ní latubulawunna fi amwalikum wa anfusikum ọlọ́run bá ní ẹ máa retí àdánwò nínú dúkìá tẹ kójọ fi amwalikum ó lè jẹ́ cash ó lè jẹ́ gold ó lè jẹ́ silver ó lè jẹ́ oko ó lè jẹ́ àwọn farm amwal ó lè jẹ́ ilẹ̀ gbogbo àwọn nǹkan téèyàn máa ń fọkànbalẹ̀ sí pé inú ayé yìí téèyàn bá ti ní ayé ọmọ rọrùn ọlọ́run bá ní latubulawunna fi amwalikum ọlọ́run kò sọ́gbọ́n tẹ́ fẹ́ dá tádàwọ̀ ní báyìí nínú owó wa anfusikum kò sí sọ́gbọ́n tẹ́ fẹ́ dá tádàwọ̀ ní báyìí nínú ara àbí nínú sẹ̀mí ọlọ́run tó sọ nínú àyà mi ọlọ́run bá ní wa nabluukum bish-sharri wal khayri fitna ọlọ́run bá ní a máa dá wò a sì máa kó fìtínà báyìí èyí tó máa pa yín lẹ́kún lẹ́yìn náà èyí tó pa yín lẹ́rìn yẹn náà a tún dá yín wò bẹ́ẹ̀ gbogbo àwọn olówó wá ń sìn sí ọmọ kan fìtínà nínú ẹbí nínú ara tí ó gbowó fún wọn tó máa ṣe pèlè wọn ní sètò ẹ̀kọ́ fáwọn eré ẹ máa béèrè pé mọ̀ ń bọ̀ tó oògùn tó ń láwọn níbẹ̀ ní kankan bóyá ní ma ọlọ́run dán o nínú ma bóyá jọba bọ́jẹ́ olórí ìlú ọlọ́run bá dán o atalimomini nígbà ọlọ́run lọ́wọ́ dán yín wọ̀nyí àwọn àlùfáà wa ń sọ pé kọ́mọ́ dàrú mọ́kálukú lọ́wọ́ yìí pé àwọn ọ̀rẹ́ ọlọ́run sí ń bẹ̀ o àwọn mòmìnì ọ̀hún sí ń bẹ̀ o àwọn èèyàn lásán ni wọ́n ń bá wí ọlọ́run tó wá la mọ́lẹ̀ níbòmí ó ní ahasibannasu ọlọ́run bá ní sáwọn ọmọ èèyàn wọ́n máa rò an yutraku ipa fà wọn sílẹ̀ an yaqulu amanna nítorí pé wọ́n ń sọ pé agbàgbọ́ mùmìnì ni wá mùmìnà ni wá wa hum la yuftanun torí ẹ̀ láàfin ní dá wọn o nítorí pé àwọn ti gba súnà mo sì dáàlù súnà náà ní gbogbo eléyìí rẹ lùmí ọlọ́run promise ẹ̀ pé tó bá ti dáàlù súnà ò ní rádà o àwọn náà lo jàlibáàmù abẹ̀rẹ̀ sí lónìí kọ́ọ̀bù làdáwò tó dé wọ́n ní ká máa lọ sí wàásù ká máa ṣàdúrà àgbúgbà tá a mutí agbọ́ ìgbà tá a ń ṣe sìnà agbọ́ ìgbà tá a ń dáná ìgbà tá a ń dáná ìgbà tá a ń dáná tádàwọ̀ bá ṣe nígbà yẹn àwọn àti mọ̀bí tádàwọ̀ ti ṣe kíni tó ti wá ànígbà tá a túbá tá a láwò sẹ́lọ̀ mọ́ bóòlù yìí tó wá rádàwọ̀ ọlọ́wọ́ bá ní èrò yẹn ọlọ́wọ́ bá ní ẹ kò rí bẹ́ẹ̀ o ọlọ́wọ́ bá ní kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o walaqad fatanna alladhina min qablihim ọlọ́wọ́ bá ní gbogbo àwọn tí wọ́n ṣe wájú yín nínú àwọn olùgbàgbọ́ òdodo táwọn tó ní gbàgbọ́ jẹ́ yín lọ ọlọ́wọ́ bá ní adáwọn o ọlọ́wọ́ dá nàbí adáwọn o wọ́n mú jáde kó náà lè Janna ọlọ́wọ́ dá nàbí inú wò ìyàwó rẹ̀ gbà tàwídì ọmọ rẹ̀ náà gbà ọlọ́wọ́ dá nàbí Ayuba o ọ̀rẹ́ fún 18 years ọlọ́wọ́ dá nàbí Zakariya Ibrahim wò nígbà wọn darúgbó wọn tó rọ́mọ bí àbúrò rẹ̀ rà ò lówó ọlọ́wọ́ dá o. ọlọ́run bá ní gbogbo àwọn olùgbàgbọ́ òdodo pátá anabi Musa ọlọ́run dá o anabi Isa ọlọ́run dá o àdánwò ló gbé anabi Isa lọ sánmà wọ́n fẹ́ pa á ni ọlọ́run bá ní kí ni Jibril kọ́ wá sí kí ni bal rafa'ahu Allahu ilayhi bóòlù ẹnìkan bá sọ fún ọ pé ṣọ́ọ̀ṣì ni wọ́n ti máa ń mú àdánwò kó ilé àdánwò gangan nìyẹn ẹni bá ti tẹ́rí wọ ṣọ́ọ̀ṣì ó ti ní problem àbọ̀dọ̀ babaláwo àfọ̀njálàbí ẹlẹ́bọ ẹni tọrọ rẹ ti dàrú débi pé gbèsè tọjẹ sádùúgbò Ọlọ́run nìkan lọ́wọ́ yẹ ó sì lọ́wọ́ sọ̀rọ̀ dolówó ìwọ wà ń kówó fún ẹ̀tọ́ jẹ́ pé àdáwò ló yí ká ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀já lọ lè palẹ̀ mọ́ ista'iddu lil bala kálukọ́ máa palẹ̀ mọ́ tọ́ bá ti dé mọ́pẹ́ nìkan sí ọ́ mọ́pẹ́ nìkan kan sí ọ́ mọ́pẹ́ ogun òdélé ni àdánwò yẹn gbogbo aládágbádá rẹ̀ á sì wọ̀ ọ́ wọ́n ti máa lásọ mẹ́fà lé wọ́n lásọ méje lónìí kí lásọ lẹ́ẹ̀keje jama
àdánwò bẹ́ẹ̀ wọ́n lásọ mẹ́ta lé wọ́n lásọ mẹ́rin lónìí kí wọ́n lásọ lẹ́ẹ̀kẹrin jama àdánwò ọlọ́run ti sọ náà àyà tí mo kà síwájú pé wọ́n dàn yín wò nígbà àdánwò bá ti dé ó dé náà nìyẹn bí tí wọ́n ń pè ládánwò náà ní ti ń bọ̀ ọ̀nù jẹ́ al-hikma min al-bala wal-musiba ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa lẹ́ni ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹsẹ̀ wọn yẹ̀ àkídàtàn ẹsẹ̀ wọn yẹ̀ nínú gbàgbọ́ látara àdánwò wọ́n lè tójú bọ ẹbọ wọ́n dẹ̀ ń ṣẹbọ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti ń ṣẹ́fá ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti ń síngbẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọ́n ti ń de bàǹtẹ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti ń jáse jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́hàá wọ́n ti lọ lé babaláwo nítorí kíni jama nítorí kọ̀nfáàmù àdánwò tọ́lọ̀ ti kọ̀nfáàmù bí kò sọ́gbọ́n tó fẹ́ dá tí ò ní bá ọ ẹ̀sìn àwọn èèyàn ti ń bọ́lẹ̀ látara àdánwò àwọn èèyàn ráyè ṣe ìbádà mọ́ látara àwọn pọ́blẹ́mù ní wáyé òsìmọ̀ pé ìmáàmù gan ti ń kírun fáwọn gan òun gan olórí aládàáwò àbá àti ṣe wá àti pé ẹ ṣe sùúrù tó bá ṣe àdánwò ti hàn yẹn bá sunkún pé aṣẹ́yìn tí òṣàṣì ń gbẹ́rìn tí wọ́n rẹ́rìn ẹlẹ́yà ti ṣe wá àti fún ọ tí ń pẹ́ ṣe sùúrù òun náà ń ṣe sùúrù tó bá sì ṣe ẹ̀hán ọgbàgbé títí ẹ ìwà ń bàjẹ́ lè ní látara àdánwò bá àwọn èèyàn dàdàkúdà látara àdánwò àwọn èèyàn lè karabọ haram àwọn èèyàn ń jẹ oúnjẹ ìbínú ọlọ́run wọ́n ní al-hikma min al-bala'i wal-musiba ọlọ́run wa ní fàdánwò kàn wá àfi kó jẹ́ pé ó ní ìdí pàtàkì tọ́lọ́run fi kàn wá ká lè mọ̀ bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ iktibaran li sidqi iman al-mu'min ọlọ́run ọba aláàfẹ́ tẹ́sítì ẹ̀ òun fẹ́ wo lẹ́vù ìmánì ẹ̀ ipe tádàwọ̀ bá dé bóyá ọ padà sí ibi ò ti ń bọ̀ àbí ọ kẹ̀yìn sọ́lọ́run ọba ọ wà kọjú sẹ́sù ọlọ́run fẹ́ dán ìmánì rẹ̀ wò bóyá ìwà rẹ̀ ó bàjẹ́ bóyá ó dàdàkúdà bóyá ó sọ̀sọ̀kúsọ bóyá ó wíwíkúwí bóyá ó rèrò kérò pẹ̀lú ọlọ́run tó bá ti dé tẹ́sítì ni o má fẹ́ lé o ọmọ ìyá mi má fẹ́ lé o ọlọ́run bá ní wa laqad fatanna alladhina min qablihim ọlọ́run bá ní a ti dán àwọn tí wọ́n gbàgbọ́ jù yín lọ àwọn sahaba àwọn tabi'un àwọn ẹni rere ọlọ́run ni a ti dán wọn wò síwájú yín fala ya'lamanna Allahu alladhina sadaqu ọlọ́run bá ní káwọn ọlọ́run ọba ká lè mọ àwọn olódodo nínú yín ni àwọn tí wọ́n ní ìmánì lóòótọ́ àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí lóòótọ́ wala ya'lamanna al-kadhibin ká sì lè mọ àwọn òpùrọ́ tó jẹ́ pé ẹnu ni wọ́n fi ń ṣe Islam ẹnu ni wọ́n fi ń ṣe súnà ẹlẹ́nu ni èdè súnà ọkàn ìgbàgbọ́ ẹnu rẹ̀ nìkan ló fi gbàgbọ́ kọ̀dọ́kàn ọlọ́mọ ni a fẹ́ mọ àwọn òpùrọ́ bádàwọn bá ti dé mọ̀ pé tẹ́sítì ti dé látọ̀dọ̀ ọlọ́mọ bá aláàkọ́mọ́sà jẹ́ apáàsì o kọ́lọ́mọ jẹ́ afẹ́lì o ẹ wá ní wọ́n fẹ́ ṣe tẹ́sítì fún yàn wọ́n fẹ́ promote yàn ní o tí ọba ti ṣe tẹ́sítì wọ́n máa gba promotion ní tọ́ba ti pass ó tún di ọ̀kan nínú àwọn wòlíì ọlọ́mọ máa mì ọ́ wò ó fẹ́ wo kí ló sọ ó fẹ́ wo bí tọ́ lọ ó fẹ́ wo kí ló fẹ́ wí ó fẹ́ wo kí ló fẹ́ rò ó sì wá sọ pé ọlọ́run ìwọ náà ló mú wa látọ̀dọ̀ rẹ ló ti wá o inna lillahi wa inna ilayhi raji'un Allahumma ujurni fi musibati wa akhlif li khayran minha ó darí padà sọ́dọ̀ ọlọ́run ó ti gba promotion nínú wisdom tọ́lọ́mọ bá aláàfin dá wa wò òun náà ni alijaza kó lè san wá lẹ́sàn ìta fọwọ́ ara wa fà ọ̀pọ̀ àdáwò jama ìta fọwọ́ ara wa fà ní bóyá wọn ti gbàgbé àmọ́ ọlọ́run ò gbàgbé consequences rẹ̀ ṣe kíní ó ti dé ọlọ́run fẹ́ràn rẹ̀ náà ni o bọ́lọ́run bá fẹ́ràn rẹ̀ yóò fi ìyà rẹ̀ sọ́hun ni o tọ́lọ́run bá ti jẹ̀yàn yà lérí ẹ̀ṣẹ̀ kan láyé ọlọ́run ò ní jẹ́ yà mọ́lọ́run omi rahmatulah azza wa jal nínú àánú tọ́lọ́run ní lérí wa ni
tó bá ti jẹ̀yàn yà lérí ẹ̀ṣẹ̀ kan láyé ọlọ́run ní jẹ̀yàn wọn lọ. ọ̀pọ̀lọpọ̀ àdánwò ẹ̀san ni o tó fi jẹ́ pé àdánwò bá dé àwọn afáà ní tó bá ti ṣe sùúrù tán tó ti dúpẹ́ kọ́ ọmọ tọrọ àforíjì ni o. àmọ́ tó bá jẹ́ pé kì í ṣàdánwò ní tí ó jẹ́ ni kọ́ ọlọ́run fẹ́ fi gbé ọ̀gá nípò ọlọ́run fẹ́ fi ṣe rọ́fọ́ darajat tí ọba tó bá jẹ́ rọ́fọ́ darajat kí ló jẹ́ mahawu sayyi'at. ẹlẹ́ẹ̀kẹta li ya'rifa al-'abdu qudratallahi wa 'azamatahu ala khalqihi kí gbogbo àwọn ẹ̀dá kálọ̀ lè mọ̀ pé kò sẹ́ni kankan tó tóbi wájú ọlọ́run kullu yubtala bó ṣe kó tóbi tó ọlọ́run ọ̀dà o. Trump kó tóbi jùlọ ayé ń sẹ́ àbí gẹ́gẹ́ bó ṣe sọ ń jóni sẹ́mi kí wọ́n lẹ̀ ní bàtà ń jóni ní sọ̀rọ̀ lọ́wọ́ ẹnìkan lè lẹ̀ bàtà odidi president America inú yàrá ni ó ti máa rántí pé òun wọ́n lẹ̀ òun bàtà. àdáwò ń bẹ lára àwọn òyìnbó ń bẹ lára Yorùbá ń bẹ lára Lárúbáwá ń bẹ lára gbogbo elédè míì náà. Al-bala wal musibati anwa wọ́n ní sẹ́wárí àdánwò mùsíbà tí máa bá ọmọ ẹ̀dá wọ́n ní oríṣiríṣi ni. ọlọ́run mẹ́ńṣà àwọn kan nínú àyà kan àmọ́ ara àwọn yòókù náà ọyẹ nínú àwọn àyà míì. al-khawf ìjáyà kò sẹ́nìkan tí ò ní witness ẹ̀ tọmọ darúkú ọmọ dákú ọmọ ògùn o ọdákú ni o ọlọ́run fẹ́ fi já ọ láyà bùkátà ọmọ bọ̀ ẹ̀rọ ọmọ bà ọ́ ọlọ́run fẹ́ fi já ọ láyà. wọ́n ní àwọn lísìtì kan fẹ́ jáde ń sin o àwọn tó bá ti kọ́dúkọ wọn síbẹ̀ wọ́n ti dismiss wọn níbi iṣẹ́ ni o àyẹ̀rọ ọmọ já lọ́sàn-án ọmọ já lò ọlọ́run afọkọ jáyàn láyà àfìyàwó jáyàn láyà àfọmọ jáyàn láyà àfi bàbá àyàn àti yáyàn jáyàn láyà àfàwọn ọ̀rẹ́ àfi dẹ́rùbà yàn. ọlọ́run mẹ́sàn ebi nínú àyà yìí ọlọ́run mẹ́sàn òṣì àbí kówó yìí ó dínkù ọlọ́run mẹ́sàn ikú nínú àwọn àdáwò ni tọ́ba ti dé ó délẹ̀ nìyẹn jama anytime ló lè kú anytime làwọn èèyàn lè túfọ̀ rẹ anytime làwọn èèyàn lè kú mọ́ lẹ́gbẹ̀ẹ́ ìyàwó rẹ tẹjọ sùn yẹ ẹlẹjọ sùn kẹmọjọ jí ọmọ tó sáré lọ igbó òun lọ skul oye tó múra fún tó kó oúnjẹ sínú báàgì mọ̀pẹ́ yẹn ọlẹ́jọ́ àlìkẹ́ àmọ̀kẹ́ tó pàdé ẹ má bọ́ ó ti délẹ̀ o ọmọ yẹn fẹ́ rí gbálẹ̀ ń sìn ó ti kú o ó délẹ̀ nìyẹn ìyàwó rẹ bá rọ bí ó lè kú ọmọ bẹ́ẹ̀ lọ́ni ọba wọlọ́ yóò ní kó bí ọba sì wọlọ́ ọba ọlẹ́pàá kí ló fẹ́ ṣe ẹni tó dá òun náà ní dára yìí agbára wo ni wọ́n ní bó o ṣe lágbára yẹn kò tún wá sá lágbára kan tó tún lè gbọ́ lẹ̀ dáadáa ò bá dé àfọwọ́ nìkan kí èèyàn dáko kọ́mọ jèrè oko èèyàn ní fáàmù kọ́mọ sí profit èèyàn ṣe business kọ́lánà tọ́ba ti ṣẹlẹ̀ má máa sọ pé ta ni wọ́n ń ṣe ọ́ ọlọ́wọ́n bá ní wala nabluwannakum bi shay'in ọlọ́wọ́n bá ní a máa fi díẹ̀ dán yín wò bi shay'in ọlọ́wọ́n ní bi shay'in díẹ̀ báyìí náà ni minal khawfi nínú jaya wal ju'i àti ebi ajé àtọ́lọ́wọ́n kọ̀ọ̀kọ́ lẹ̀ wọ́n lè bí ń pa wọn bíbí ọ̀n lọ ebi ń pa wọn bẹ́ẹ̀ àbí ro dáadáa o ro dáadáa o ro dáadáa o. olùjọ́ kọ́dà yẹn lè lówó kébi ọ̀pá wọ́n sọ jẹ́ kalẹ̀ sínú ilé wọ́n ní md wọ́n lọ fẹ́ jẹun ní wọ́n bá pè pé mítìn tẹ́ ẹ̀rọ pa aago mẹ́sàn-án ni aago mẹ́jọ ni wọ́n pè ó lọ́ba sáré dìde ní ọ̀jẹun mọ́ ó tún dọ́ ọ́fíìsì wọ́n ti po tí ilẹ̀ pé ọ̀gá fẹ́ mu tí ni wọ́n bá sọ pé gbogbo àwọn yòókù yìí wọ́n lẹ́yìn là ń retí o wọ́n lé kọ́dà yẹn ti dá wọn dúró lọ́ba tó fi yẹn lẹ̀ wọ́n kó mítìn lágbo ká ọ̀sán oyé nígbà tó ní
bísíǹsì kan ti yọkọ́ máa bọ̀ lọ́wọ́ ti gba abẹ lọ ọ̀dọ̀ aago 6 kó tó jẹun ó lè má jẹun jọ yẹn tí ló fi sùn ọlọ́run fi pa náà ni. ebi ń pa àfa ebi ń pa ìmáàmù níjọ́ tọ́lọ̀ bá ní bí ó ṣe kíni ebi ń bá pa yẹn àwọn wà ń tọ́ jẹ tí ò ní rí nígbà mi ò rí tọ́ jẹ ò ní lè jẹ àwọn àdánwò yẹn oríṣiríṣi ni ibi ó sì máa pọ̀ ò sì ní lè jẹ ọlọ́wọ́n bá ní wa naqsin minal amwali wal anfus yìí sì máa dán yín wò owó yẹn máa wálẹ̀ owó yẹn máa dínkù tó bá ti di pé owó rẹ̀ ń dínkù 100 million ló ní lọ́ba wà káńtì ló di 40 million ìtọ́lọ́ ní yóò máa ṣẹlẹ̀ ní ẹ òṣùpọ̀ tó fẹ́ dá sí tọ́ba yá yóò tún píkì tọ́ba píkì ọlọ́run ló ṣe tọ́ba ti wálẹ̀ nílẹ̀ Yorùbá àjẹní mọ́ṣẹ́ yẹn àjẹní mọ́ṣẹ́ yẹn jọba ṣe gbowó oṣù ọlọ́run ló ṣe ìjọ tó wá dọ̀tí 28 tí òrówó tí ọ̀nà alógundélé ni ogundélé àwọn fámìlì Dáwì náà orí kankan yí padà nù kádàrà wọn èyí tí ọ̀dà dégbò tí wọ́n wá yí tiẹ̀ padà kó mú mi nà jẹ́ olùgbàgbọ́ òdodo tọ́ba ti délẹ̀ ọmọkùnrin tọ́lọ̀ ń sọ ní ṣẹlẹ̀ yìí o wọlé anfusi ọlọ́run ọba aláàní lẹ́yìn náà ẹ máa dín yín kù lẹ́mìí àwọn èèyàn máa kú mọ́ yín lára wàláhì ẹlòmíì ọmọ rẹ̀ ó kú tí ò bá rọra ó lè má balance máa tí ì jáde láyé màmá wa kan tó jẹ́ pé high blood pressure ti ń dààmú wọn dì sí ọmọ kan ló kú láti bíi 20 years ago dì sí wọ́n sì ń rán ara ẹ̀ bí màmá bóòlù ogun yín àdìkágbé wọn bá tètè gbà fọlọ́wọn bá ń jọ náà ni ọ pọ́sibù kí ara ẹ̀ yọmọ sí kínní kọ́mọ ṣẹlẹ̀ wọ́n ti lágbájá kú inna lillahi lọ́kàn bàbá haúsá kan láìpẹ́ yìí ó pe ọmọ lálẹ́ ọmọ rẹ̀ wà ní institution wọ́n jọ sọ̀rọ̀ ọmọ ní òun ní kóhun kí dáàdì náà ni báwo lẹ́kọ́ rẹ̀ báwo níṣẹ́ táwọn bá ti gbọ́lódé òun náà wálé o òun ní kóhun ó check yín kóhun béèrè àlàáfíà yín bàbá sì ní tó ẹ̀rọra o jẹ́jẹ́ o bàbá sì kásùbà tán wọ́n sì pe bàbá láti ọ̀dọ̀ àwọn MSS wọ́n ní bàbá ọmọ yín kú ní ìsìn o bàbá yẹn ní ó kú wọ́n ní inna lillahi wa inna ilaihi nǹkan kan ò ṣe àjọsọ lálẹ́ àná wọ́n níbẹ̀ ni àwọn náà bá ṣeré lálẹ́ àná bàbá ní ká máa gbé bọ̀ wọ́n ti gbé sínú bọ́ọ̀sì MSS wọ́n gbé déwájú ilé bàbá wọ́n gbé débàyè bàbá yọjú wò orí bàbá lè sálọ bàbá yẹn sálọ ọ̀la wọ́n dẹ̀ wé láwà ní bàbá bọ́ síwájú wọ́n ní ká pa àwọn jàmáà mọ́sálásí wa olókèrún sí nǹkan ẹ̀ la Allahu Akbar omi wà ń bọ́ ọmọ ya títí ẹni ò dénjọ́ kan ó lè má jọ ọmọ ó lè jẹ́ lómi máa palẹ̀ máa kú lórí everybody tí máa mẹ́lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó lè jẹ́ ìyàwó lè jọ́kọ lè jẹ́ bàbá ó lè jẹ́ ìyá wasamarat ọlọ́wọ́n bá níbẹ̀ ni àwọn arúgbó yín ẹ máa ráwọn èrè ẹ̀sìn ẹja ẹ̀sìn ẹran oye ẹ máa dáko ẹ rèrè ọlọ́wọ́n tó bá wọn naqsi mina samarat àmọ́ kò ní máa lọ bẹ́ẹ̀ o àdánwò padà dé o ọlọ́wọ́n bá ní wọ́n bá ṣírí sabirin gbogbo àwọn tí wọ́n bá wá sí sùúrù nígbà tí àdánwò yìí bá dé ọlọ́wọ́n bá ní ẹ máa bá mi fún wọn ní ro dùnú àwọn wo as-sabirin min ahlil bala kìí ṣe gbogbo ẹni tán dáwọ́ as-sabirin min ahlil bala àwọn tí wọ́n ṣe sùúrù bó la ṣe máa kó ṣe sùúrù bó la ṣe máa kó ṣe sùúrù nígbà tí ọba gbà fún ọlọ́run ọba wa pé al-mu'minu yarda bi qada'illahi wa qadarihi halul mu'min ni ìṣesí tá gbọ́dọ̀ kọ́kọ́ bọ́ òun ni kó jẹ́ni tí ọyọ́nu sí ntọ́lọ́run ọba Allah gbé wá kádàrá tọ́lọ́run kọ́ mọ́ ọ kó o sì mọ̀ yí pé wa ya'lamu annama asabahu maktub inda Allah ìtọ́sẹ̀lẹ̀ yìí kìí ṣe kọ́ jáwá kìí ṣe kọ́ kọ̀ jáwá ó ti wà documented ó ti wà destined by Allah subhanahu wa ta'ala ọlọ́run ti kọ́
sínú kádàrá rẹ kọ́lọ́hún tó dá sánmọ̀ àti ilẹ̀ 50,000 years àdánwò ìjáwá o Yorùbá fi ń sọ pé àkọọ́lẹ̀ ni ọlọ́wọ́ bá Allah ó ní wa ma asaba min musibatin fil ard ọlọ́wọ́ bá ní kò sí mùsíbà kan tí ó jálù yín lérí ilẹ̀ wala fi anfusikum kò sí mùsíbà kan tí ó jálù yín ẹ̀yin náà fúnra yín illa fi kitab àfi kọjá pé tí ń wà nù tíra kí ni jọba tíra kádàrá bí ọba sí ń bẹ kò ní í ṣẹlẹ̀ ọmọ ya gbogbo ntọ́ ńlá kọjá yẹn ní tí wọ́n kọ́ mọ́ nìyẹn bí ọba sí pé tiẹ̀ pọ̀ ọba tún wẹ̀yìn ó tún rí tẹlomi ibọ̀ pọ̀ ju tiẹ̀ lọ ìṣòro ẹyọ kan tí wọ́n fi ní depression ẹlòmíì ní mẹ́jọ níbi rẹ́rìn káàkiri ibo yọ padà dáa mẹ́jọ lòun ní òun sì rẹ́rìn wọ́n lẹ́yọ̀ kan wọ́n wọ depression nígbà tó ní imani ẹ dákun tó bá ti ṣẹlẹ̀ ṣe ọlọ́wọ́n bá Allah mọ́ bá Allah ni mọ́ kọ́tọ́ Allah ń jẹ́ Ar-Rahman ni gbogbo tó bá ti ṣe fún ọ Rahman ni Arhamur Rahimin ni ọlọ́àánú ju bàbá wa ti yá wa lọ ọlọ́run láàánú wájú bàbá wa ti ìyá wa lọ gbogbo tó bá ṣe fún ọ Rahman ni tó bá ti délẹ̀ ọkàn ní qadarullah wa ma sha'a fa'al àmọ́ àwọn Yorùbá wọn sọ fún ọ pé ìkíní kú oní qadarullah ìkejì kú oní qadarullah ẹ̀kẹta oní qadarullah adakun kọ́dàrú tàwa ni àbí aláàkọ́lọ́ ń sàdókàn ìmánì wa lórí tí wọ́n máa sọ fún ọ pé gbà fọlọ́hún wọ́n ń pọ́n ọ lé ní má gbà mọ̀ sí kí ni wọ́n wulẹ̀ gbà oye ìpè wọn ní kọ́ gbà fọlọ́hún àgbọ́nlé ní ìwọ lọ́ máa jèrè ẹ ìpè tí wọ́n bá sínú àkọọ́lẹ̀ ọlọ́run ò ní ṣẹlẹ̀ bọ́lọ̀ ti fẹ́ ọlọ́run ní ma sí bọ́lọ̀ bá ti fún ọ ní ìgbàgbọ́ báyẹn nígbà tó àdánwò bá dé èèyàn kó rere ẹlẹ́ẹ̀kejì al-mu'minu yasbiru inda al-bala bá a ṣe gbọ́dọ̀ bá olùgbàgbọ́ òdodo nígbà tó àdánwò bá dé òun náà ní ká bá a lóní sùúrù ká bá a lóní kíni òní sùúrù náà ní pé òun ní máa láàyè jìzà òun ní máa kára ọ̀rọ̀ ọmọ bí ọ̀wá ń kára máwọn ọlọ́mọ ó ṣe sùúrù ó lówó lọ́wọ́ ọwọ́ nǹkanra máwọn tí wọ́n ń bẹ ní ọwọ́ wọn ọ̀n pẹ̀ gan wọn ọ̀n lára ó tí ì rí lé kọ́ ọwọ́ nǹkanra máwọn tó kọ́lé bí ó kúkú bá wọn lẹ̀ yìí ni. àwọn ìgbà tó dé pólíbáàgì ló fi kó aṣọ rẹ̀ dé ìgbà tó dé Bàrígà láti lọ lè rí sífù ẹ̀ ìjọra láti lọ lè pàdé mọ́tò tó mú wa àwọn ọmọ sọ tààrí ìtàmọ́ nìyẹn àmọ́ lọ́wọ́ bá alọ́lọ́ ti gbé ga ó ti ẹ̀yin bàbá wa yìí yá wa ó ní kára má kára mẹ́ni kankan o ọlọ́wọ́ sọ fún ọ pé ìtọ́ ń fẹ́ yẹn ò ní ṣe o wọ̀lẹ́ ṣukú ó ní máa pariwo ọlọ́wọ́ bá káàkiri ọ̀dọ̀ àwọn ẹ̀dá ọlọ́run ẹ̀wọ̀n tọ́lọ́ tó ṣe fún mi bá a ṣe ń sin tó wọ́n ní aṣàdúrà wọ́n ní agbáwẹ̀ àwọn agbáwẹ̀ o tàbá fẹ́ sinú àmọ́ sí kíni àtọ́wọ́n bẹ́ẹ̀ lọ́hùn wọ́n ní adìde lóru adìde láàyè ṣukú bàbá ṣe sọ̀bìrì ọlọ́run bá ní tẹ́sí sùúrù ẹ máa palẹ̀ má dùnú mo máa dùn yín nú ọlọ́run bá wàlẹ́ àyẹ̀ ń tẹ́hìrì ó ní pokùnso ó ní gbé nǹkan jẹ àwọn tí wọ́n ń sọmọ ọkùnrin tí wọ́n ń sọmọ obìnrin wọn lọ sọkùnrin tí wọ́n gbé nǹkan jẹ tí wọ́n pọ́yìn ara wọn torí kíni jẹ mọ́ torí àdánwò tọ́wọ́n ti sùúrù ní pọ́yìn ara rẹ̀ náà ìmánì rẹ̀ ò sì ní lọ onílọ́lé babaláwo tọ́wọ́n ti sùúrù oníwà báyọ̀ lọ́bọ̀mí ọlọ́wọ́n bá ní wasbir ala ma asabaka inna dhalika min azmil umur ọlọ́wọ́n bá ní wasbir ala ma asabaka ọlọ́wọ́n bá ní ṣe sùúrù Lukumanu sọ fọ́mọ rẹ̀
ẹ̀yin náà ẹ̀ máa sọ fáwọn ọmọ yín ipe ebi ò ní máa pa ọ́ lọ báyìí nǹkan ò ní máa rọ́ọ̀fù lọ báyìí ẹ padà make ẹ̀ ọmọ tó fẹ́ máa ṣe yahoo àfikẹ́ fún sùúrù Lukman sọ fún ọmọ rẹ̀ ó ní wasbir ala ma asabak ṣe sùúrù lérí musiba tó bá bá ọ inna dhalika min azmil umur torí pé ọ̀rọ̀ ńlá ni o kéèyàn ṣe sùúrù amara Allahu bihi azman minhu ọlọ́run bá ní kẹ́ ṣe sùúrù yẹn ibẹ̀ gangan lọ̀rọ̀ wà ìdí sùúrù gangan lọ́la wà ibẹ̀ gan làbáyọ wà ó ṣe sùúrù náà anabi Ibrahim anabi Zakariya alhamdulillahi alladhi wahaba li ala al-kibari Ismail ala al-kibari anabi Ibrahim Ọlọ́run dúpẹ́ tí Ọlọ́run padà wá fún un lọ́mọ ó sì jẹ́ pé òun ti darúgbó sùúrù ló ṣe náà inni wahana al-azmu minni anabi Zakariya ó ní eegun mi ti tẹ̀ washta'ala ar-ra'su shayba gbogbo ọ̀nà tó wà lórí dúdú gbogbo ẹ ti di funfun walam akun bidu'aika rabbi shaqiya èmi ò fàdúrà lẹ́ o Ọlọ́run mo fẹ́ bímọ bó ṣe jẹ́ pé àgbà ti ṣe kínní àgbà ti dé Ọlọ́run bá ní ya Zakariya ẹ̀rí ya Zakariya inna nubashiruka bi gulamin ismuhu Yahya Ọlọ́run Zakariya ó ṣe sùúrù á fún ọlọ́mọ Yahya lórúkọ ẹ̀ ọyá máa wá lọlé súnmọ́ ìyàwó ẹ̀ wọ́n ti sorúkọ ọmọ kan tó lóyún aláǹtí sorúkọ tó ọmọ máa jẹ kan tó ṣe kíní kan tó súnmọ́ra wọn agbára àdúrà ni wọ́n wà níbi Zakariya ṣe sùúrù ni wọ́n wá ní ìwọ ní ṣe sùúrù pé ọdún kẹẹ̀ẹ́dógún ẹ ti ṣe márèjì ẹ ti bímọ lọ́wọ́ ńlọ́dọ̀ àfọ̀njálàbí ẹlẹ́bọ ọlọ́dọ̀ babaláwo ọlọ́dọ̀ pásítọ̀ mùsùlùmí nígbà míì ìyá ìyàwó rẹ̀ ní ọmọ kájú a ní àfa kan gbogbo kìnnìkan fún wa ó ní aago kan ilẹ̀ lò ẹ máa fi ṣe kankan tó bá ti jẹ́ bọ mọ́ ṣe kínní wọ́n máa ń gbà ó. kọ́lọ̀mọ́ láàánú ẹ̀ kọ́lọ̀mọ́ sẹ́yìn sànú wa arábìnrin kan ọmọ rẹ̀ ṣaláìsí lásìkò anábíwá Muhammad sallallahu nísà wọn ń pariwo ní gbára dálẹ̀ anábíwá Muhammad sallallahu anábíwá kọjá anábí ní isbiri wa tẹ́sibí isbiri anábí ní sẹ́sùrù ó ní ilé ká ní ó ní wàrà kùnrin yìí yàgò fún mi kó wájú mi fa innaka lam tusib bimithli musibati àdáwò tó bá mi ọba ọ bá bá ọmọ bí sẹ́rí la yàgò fún mi ilé ká ní ọmọ bó jíṣẹ́ ọlọ́ni sallallahu alayhi wa sallam níbo ojú rẹ̀ dá ló sọkún tó gbọ́dọ̀ dálẹ̀ tó sùn tán àwọn yẹn wá sọ fún yín pé arákùnrin tó ní kó yàgò fún lẹ́ẹ̀kan òjíṣẹ́ ọlọ́mọ ni sallallahu òjíṣẹ́ ọlọ́m lọ́ba gbéra wọ́n bẹ̀rẹ̀ sí lọ sọ́dọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́dọ̀ anábìwá Muhammad nígbà tó dọ́dọ̀ anábì ọwọ́ istadhanat ọgbà yọ̀ǹda òun fẹ́ rí anábì ní ta ni anábì ti rí arábìnrin ẹ̀kan náà ni lọ́ba wọlé lọ́ba ni asubir ọlọ́wọ́n ọmọ gbé wọ lọ́mọ àwọn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan àwọn tí wàá ṣe sùúrù anábì ló ṣe sùúrù anábì innama sabru inda sadimatil ula anábì ní tí wọ́n ń pè ní sùúrù téèyàn gbà ládá lérí ẹ̀ téèyàn tọ́lọ́wọ́n bá ó fún yàn ní ìdùnnú tí ó fún yàn ní àánú lórí ẹ̀ òun náà ní sùúrù téèyàn ṣe nígbà tí àjálù yẹn dé gbàrà wọ́n ní kaba ìṣẹ̀lẹ̀ ó sì ní qadarullah wa ma sha'a fa'al inna lillahi wa inna ilayhi raji'un la naqulu illa ma yuridu rabbana ní sọ̀n kankan jáde lẹ́nu àfi tí ó yọ ọlọ́run ọba wa nínú sùúrù ni àmọ́ tó ti kanra tó ti gbára dálẹ̀ ọ̀wá lòun ṣe sùúrù ládàá yẹn ti bọ́ ní ìtumọ̀ ẹ̀ àsìkò yẹn rìwọ́dù kan wà lásìkò yẹn ubashir sabirin alladhina qalu inna lillahi wa inna ilayhim raji'un ulaika alayhim salawatun min rabbihim ọlọ́run ọmọ ròyìn fún màláíkà ẹ̀rí mọ́dáwò ọ̀dẹ̀ sára gírí wa rahma ọlọ́run ẹ máa rọ̀jò kẹ́lẹ́ lérí ulaika humul muhtadun eléyìí ti já sọ́nà ó ti wà náà àwọn wòlíì ọlọ́mọsá fàwọn náà sáàrin wọn èyí máa ń dùn sọ báyìí
yìí sì máa ń dùn gbọ́ ó dìgbà tó bá ṣe kíni ó dìgbà tó bá ṣẹlẹ̀ ọlọ́mọṣà mú wa dúró gbogbo èyí tó ti lọ fún wa nínú àdánwò ọlọ́mọdé ó tún padà mọ́ èyí tí ń bẹ lára wa báyìí ọlọ́mọṣà mú wa dúró ọlọ́mọfi asúnà àwọn oníṣòro ẹ̀yọ́ mayami al-mu'minu yashkuru Allah azza wa jal bó ṣe ká bá mùmí ní òdodo tádàwó bá dé òun náà ní kó máa dúpẹ́ ẹni àdánwò bó ṣe wù kó tóbi tó nínú ayé tó bá ti jálè ọ̀lérí sọ pé alhamdulillah máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wa yatafakkaru fi ni'amihi al-ukhra àwọn ìdẹ̀rẹ̀ Ọlọ́run ọba tí ọ̀pọ̀ rẹpẹtẹ tọ́lọ́run ṣe fún ọ yẹn òun ní kó máa ronú lélẹ́rí kó lè mú ọgbàgbé yìí tó dé sọ ma pé ìdẹ̀rẹ̀ Ọlọ́run ọba ojú àdánwò rẹ lọ ẹ̀yìn kí kálukú ọmọ sọ àdánwò tó nísìn gbàtà wà fi kàdánwò mẹ́wàá ọ̀dàkẹ́ ọ̀yà máa kàdàrẹ́ Ọlọ́run in ta'uddu ni'matallah la tuhsuha ẹ̀ lè ka ìkẹ́ wa Ọlọ́run bá ní àánú àtìkẹ́ tá a ṣe fún yẹn lè ká tán èyí máa ń kàdánwò tán àmọ́ ò lè ka ìkẹ́ Ọlọ́run tán mo dúpẹ́ tí Ọlọ́run fọlá àdánwò tó jù yìí tó bọ̀ yẹn lọ torí gbogbo àdánwò ni máa ń lẹ́gbọ̀n gbogbo àdánwò ni máa ń ní bàbá gbogbo àdánwò ni máa ń lọ́gàá gbódù rẹ̀ kan bá fọ́nsì ọmọ dúpẹ́ ẹnìkan ní méjì dídí ẹsẹ̀ kínní ìtọ́fọ́ àfàwọ̀ Abu Musa radiyallahu anhu Ọlọ́run bá yọ́nú sí àná Rasulullah sallallahu alaihi wasallam ó ní òjíṣẹ́ Ọlọ́run ọba qala Ànábì sọ pé idha mata waladul abd wọ́n ní tí ọmọ ẹrú Ọlọ́run ọba kan nínú àwọn wòlíì Ọlọ́run tọmọ rẹ̀ bá dákẹ́ ọmọ kan fèrè gbà nǹkan lọ́ba dákẹ́ ọmọ kan sùn náà ní ojúmọ́ qala Allahu li malaikatihi wọ́n ní Ọlọ́run ọba wa sọ fáwọn màláíkà rẹ̀ pé qabattum walada abdi malakul mauti màláíkà kú tí máa ń gbẹ̀mí ẹ ti gbẹ̀mí ọmọ ẹrú mi fayakuluna na'am wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n náà ló ní àgbà fayakul Ọlọ́run sọ pé qabattum thamarata fuadi ẹ gba nǹkan tó tóbi nínú ọkàn rẹ̀ nínú àwọn èrè ayé tó jẹ thamara nínú àwọn èrè àbí èrè ìgbéyàwó lọ́mọ àbí nínú àwọn ìdùnnú ayé tí máa ń dùn yàn nínú lọ́kàn ní kéèyàn máa rọ́mọ Ọlọ́run bá ní ẹ gba ìdùnnú ọkàn rẹ̀ fayakuluna na'am Ọlọ́run màláíkà níbẹ̀ ni fayakulu Ọlọ́run bá sọ pé madha qala abdi ẹrú mi yẹn kí ló wá sọ madha qala abdi kí ló sọ nígbà tẹ gbẹmí ọmọ ẹ fayakulun àwọn màláíkà wá sọ fọlọ́n pé hamidaka ọmọ ya mi sẹ́yìn gbọ́ àárín yẹn hamidaka àwọn màláíkà sọ pé ó lóun ṣe náà ni Allahu akbar ó lóun ṣeun Allahu akbar hamidaka ó ní alhamdu mo dúpẹ́ ta ló lè dépò yẹn mo dúpẹ́ wàṣítàjà bó ṣe ní alihamudulilayi báyìí kí ló tún sọ ni pé inna lillahi wa inna ilayhi raji'un ọ̀dọ̀ rẹ̀ láti wá ọ̀dọ̀ rẹ̀ láti kí ni lápadà sí kò sọ ju bẹ́ẹ̀ lọ wa yaqulu Allah azza wa jal wọn lọ́wọ́ bá aláwọ̀ wá sọ fún àwọn màláíkà pé ibnu li abdi bayta fil jannati wa sammuhu bi baytil hamd ayé màláíkà ọyẹ múra ọyẹ lọ́ọ́ lè kọ́ mansion ńlá kan kalẹ̀ fún nínú alìjánná báyìí báyìí pẹ̀lú alihamudulilayi tó ṣe kí ni tó sọ yẹ kẹ́ ẹ wá sọ ilé náà ní ilé ọpẹ́ tó máa ti ń dé lọ́dọ̀ wa ibẹ̀ ni ọmọ ṣe kí ni ibẹ̀ ni ọmọ wọ̀ ọ̀rọ̀ lásán téèyàn bá sọ nígbà dáadáa bá dé ọlọ́run sì fi kọ́ mansion fún yẹn ní alìjánná ibi ọ̀rọ̀ yẹn náà lọ́pọ̀lọpọ̀ Yorùbá ti máa ń ṣe kí ni jábọ́lẹ̀ Yorùbá ogun ayé lélẹ́yìn o ogun lẹ́yìn Yorùbá mùsùlùmí Yorùbá lọ́yẹ ká jẹ́ kọ̀dá ká mọ̀ jẹ́ Yorùbá lásán torí gbogbo òṣèṣe wa pátá gbogbo ẹ̀ ọlọ́mẹbọ ni ẹbọ àìmọ́re. àfàwà Urwatu bnu Az-Zubayr radiyallahu anhu قطعت ساقه ومات ابنه في يوم واحد àfàwà Urwa ibn Az-Zubayr wọ́n ní ọmọ rẹ̀ kú
níjọ́ yìí náà ni wọ́n gé ẹsẹ̀ rẹ̀ lérí àárẹ̀ kan tí ń ṣe wọ́n ti tọ́jú ẹsẹ̀ yẹn tọ́jú ẹ̀ àwọn dókítà ní lẹ́bà fẹ́ sẹ̀mí ẹsẹ̀ yẹn máa lọ àwọn máa gé ọ̀ntọ́ bọ́lá ń ṣe fẹ́ náà nìyẹn wọ́n sì gbé ẹsẹ̀ lọ wọ́n gé ẹsẹ̀ ni wọ́n ń bọ̀ wálé wọ́n rọ̀ lápò tó wọ́n rọ̀ lápò sí ń délé báyìí ọ̀kan náà àwọn ọmọ rẹ̀ tóun ní wọ́n ní bàbá ti dé òun bọ̀ wá kí bàbá ibi títí ń sáré lọ́ba fi rí gbálẹ̀ lọ́ba kú ẹsẹ̀ ń dùn bàbá ọ̀rọ̀ wa ara ní wọ́n tún wá tẹ òkú ọmọ rẹ̀ ọmọ tó rí láàárọ̀ yìí tán jọ sọ̀rọ̀ láàárọ̀ yìí wọ́n tún wá tẹ òkú ọmọ rẹ̀ wọ́n tún wá tẹ síwájú ẹ̀ àfọwọ́ ọ̀rọ̀ wa ní Allahumma lakal hamd oníwọ̀ ọlọ́run bá mo dúpẹ́ o a'tani sab'ata abna ọmọ méje ló fún mi wa akhadha wahidan ó sì gbà kan bẹ́ẹ̀ mo dúpẹ́ o wa a'tani arba'ata atraf ó sì fún mi ní oríkèé mẹ́rin ẹsẹ̀ méjì ọwọ́ méjì wa akhadha wahid ó sì gbà kan nínú mẹ́rin mo dúpẹ́ o walakal hamd ala ma akhasta walaka shukuru ala ma abqayt mo dúpẹ́ lérí èyí tó gbà mo sì dúpẹ́ lérí èyí tó filẹ̀ fún mi wọ́n ní rìwáyà yẹn àwọn kan sọ pé ọmọ méjì ní ń bọ̀ ọ̀kan ló fi rí gbálẹ̀ mbẹ́ èkejì wá dé wọn wò báyìí àbúrò òun ti kú náà nìyẹn ọwọ́ anáwó sí òkú ọ̀kan náà àwọn ọmọ pé walakal hamdu ala ma akhasta walaka shukuru ala ma abqayt ọlọ́run mo dúpẹ́ lérí èyí tó gbà yín mo sì dúpẹ́ lérí èyí tó fi sílẹ̀ torí èyí tó gbà yín náà àmọ́ tí ó yà ìwọ lọ mọ̀ pé kò sóore ń bẹ̀ kọ́ máa wà pẹ̀lú mi ṣé yorùbá lè ronú délẹ̀ fún yẹn tí mani ọba jiná ibi kílámà tí ó ṣẹlẹ̀ sí bọ̀dá tí ọba kú kílámà tí ó ṣẹlẹ̀ sí ìyá wa pẹ̀lú ààrẹ yìí tọ́lọ́wọ̀n bá pa wọ́n lè dé bóyá padà yá wèrè tí ó padà mọ́ sí di ilẹ̀ káàkiri ayé tí wọ́n lè yá wọn níbo yẹn tọ́ pàkì mọ́tò tó bu ẹkún ọlọ́wọ́n wa ní kí ọba kánsà yẹn lọ àbí kọ́ bá depression yẹn lọ èyí ò ní máa dúpẹ́ fọba tó fi oore síbi tá a mọ̀ máa dúpẹ́ o al-mu'minu ẹ̀yọ́ mayami olùgbàgbọ́ òdodo yad'u Allah inda al-musiba li raf'il bala wọ́n ní yọ́ọ́ máa ṣe àdúrà yọ́ọ́ máa pe ọlọ́run nígbà àdánwò ọmọ ìyá mi bá dánwò bá ti dé àdúrà lọ́kàn o lójú oorun mọ́ o ọmọ ṣàdúrà lọ́sàn-án ọmọ ṣàdúrà lóru ọlọ́run bá ní wa ayyuba idh nada rabbahu anni massaniya dur ọlọ́run bá ní Ayuba nígbà tó pè wá nígbà tó ṣe kíni tọ́ ipe ara ni mí wa anta arhamur rahimin ìwọ ọlọ́run bá lọ bá láàánú tọ́ láàánú ju gbogbo ẹ̀dá lọ fastajabna la ọlọ́run bá ní adé dá lóhùn agbàdúrà rẹ̀ fakashafna ma bihi min durr ọlọ́run bá ní amú gbogbo ònira tí ń bẹ lára rẹ̀ amú kó láàrin ẹ̀ bá dé kí wọ́n ní kọ́ ọmọ sínsìn àdúrà ya arhamar rahimin irhamni mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba àárẹ̀ kan ṣe mí ní ọdún kan year 2001 year 2001 gbogbo àwọn tó jẹ́ kọ́lẹ́sì wa ní yunifásitì wọn mọ̀ èrò pé tún dìwò yìí barakallahu fi allahumma lakal hamdu hamdan kathiran tayyiban mubarakan fi nígbà tí mo káyà yìí mo wá bẹ́sẹ̀ àdúrà mi lẹ́ni ya arhamar rahimin irhamni ya arhamar rahimin irham máa kà nígbà tó fẹ́rẹ́ kalẹ̀ máa kà nígbà tó parí àdúrà máa kà nígbà tó kírun tán ya arhamar rahimin irhamni ọba tó láàánú gbogbo ẹni tí ṣàánú lọ ṣàánú mi ọlọ́run dẹ̀ mọ̀ lọ díẹ̀ títí tó fi dóhun gbàgbé nù ayé mi ya arhamar rahimin ibi náà lọ jáde nínú àdúrà anabi Ayub
wọ́n lọ sí wàá rí ọ tó wà ń lọ́dọ̀ àwọn aláwo ń lọ́dọ̀ àwọn onífá wọ́n mú ọ lọ́dọ̀ wọn lọ lè wé ọ ń di kámárà arhamur rahimin bẹ lókè ó ní anta arhamur rahimin wọ́n náà sọ bẹ́ẹ̀ pé anta arhamur rahimin ọ̀sẹ̀ tó lè jẹ́ ó kọ yẹn iná àwọn ismullahi al-azam ni ya arhamur rahimin kò sí sọ̀rọ̀ tẹ̀yẹ̀ wá ń bẹ̀ tí wọ́n máa wá fi pè ọlọ́run tọ́lọ́run ní padà sànú ẹ̀ tọ́lọ́run bá ní sànú rẹ̀ ò ní rí wí ò ní rí ṣe. anabi yakub alayhi salatu wa salam ó ní innama ashku bathi ay hajati ó ní ọlọ́run ọba lójú oorun mọ́ ashku bathi ay hajati wa huzni àti ìbànújẹ́ bùkátà mi mo ti kó síwájú ẹ ìbànújẹ́ mi mo ti gbé síwájú ẹ wọ́n lọ́wọ́ mọ́sá mú kó anabi yakub ọ̀yẹ́ yusuf sọnù nínú òun á rò pé ó ti kú torí wọn ló kú ni ọ̀dẹ̀ kú òun sàgbàgbé ọmọ òun sọnù ni ojú rẹ̀ méjèèjì wọ́n ní kò sí bíláàkì yẹn bẹ̀ mọ́ tójú bá ti tán pátápátá ní rí bíláàkì yẹn bẹ̀ mọ́ wọ́n ṣàdúà ọlọ́run padà dá yusuf padà bí ọ̀dà padà àdúà bàdàn wọn bá ti dé àdúà lọ́kàn wọ́n fa àdúà lẹ́ o anabi zakariya ọlọ́run bá ní hunalika da'a zakariya rabba lọ́dọ̀ hunalika da'a zakariya ya Maryam lọ́dọ̀ ibẹ̀ ni anabi zakariya náà ti bẹ ọlọ́run pé àyè bẹ́ẹ̀ nìkan ló fún lọ́mọ eléyìí da'a zakariya rabbahu qala rabbi habli min ladunka dhurriyatan tayyiba ó ní wọ́n lọ́wọ́ bá mọ́sá tàmí lọ́rọ̀ ọmọ dáadáa innaka sami'ud du'a torí pé wọ́n lọ́wọ́ bá ọba tí ma ń gbọ́ àdúrà ọlọ́run padà gbọ́ àbí ọgbọ́ ọlọ́run gbọ́ mọ́ fàdúrà lẹ́ o mọ́ wúrà rẹ̀ ràn o brọ́dọ̀ ṣàdúrà mọ́ o akásùbà tán wọ́n sálámà ó gbé fóònù ó ṣe ẹ̀lú ẹ̀lú kọ́ kàṣíkàrù ọ̀ kàṣíkàrù nù ayé tọ́wà yìí ó sì lè oníṣòro akẹ́ àṣírí tán bá ti sálámà ló gbé fóònù lọ́bọ̀rẹ̀ sí Facebook ọ̀ kàṣíkàrù àtúwá ní kọ́ fàṣíkàrù yẹn gangan sínú fóònù rẹ torí pé fóònù rẹ gbogbo àní máa ń bẹ pẹ̀lú ẹ síbẹ̀síbẹ̀ náà ọ̀ka ó sì há lórí ewu ńlá ni o fẹ́ni tí o bá máa ṣàdúrà o tádàn o bá dé o ọlọ́run anábì sàlám lọ́pọ̀lọpọ̀ gba anábì àni Allahumma inni a'udhu bika min jadil bala anábì wọ ọlọ́run bá o àdéhùn tí dé tí gbàgbàgbọ́ lára ẹni tí sọ yẹn dàdàkúdà fún lágbájá náà ní ń bọ̀ yìí òun ní ń bọ̀ yìí táwọn oníṣègùn bá yẹn sunkún lọ kí ló ṣe é ọlọ́run mọ́sá sọ mi bẹ́ẹ̀ jádùn ìbàlá ni ẹ àwọn ọmọ ní oṣù islam mọ́ wọn ló ti darapọ̀ mọ́ àwọn RMQK àdáwò ni àbí àwọn táwọn lọ bẹ̀ gẹ́gẹ́ wọn lọ wọn ní kò ṣe wáyé wọn lọ́dọ̀ babaláwo níná ẹlẹ́hàn yẹn bó ṣe wáyé wọn ní ọ̀dọ̀ pásítọ̀ kan ní ma ń lọ jádùn ìbàlá ni ẹ àdáwò tó dé tó wá batolúwẹ̀ jẹ́ Allahumma inni a'udhu bika min jádùn ìbàlá ànábì ọlọ́run sọ mi níbi àdáwò tí panirun wàdára kì í ṣakọ́ sọmi níbi kórìí bó léèyàn bá lẹ́yìn ìgbà tẹ́yìn ti dó lórí rẹ̀ wọ́sọ ìkọ́dọ̀ ìṣẹ̀lẹ̀ bú sọmi ń bẹ̀ wọ́n ṣàmọ́ tàtẹ̀lẹ̀ àdá sọmi mọ́fẹ́ rìn mi sọ́ta lẹ́nu mọ́jà àwọn ọ̀tá padà wà máa rẹ́rìn mi pé ebó lóhùn ní mọ́ni ibà sọ fún kọ́mọkọ́wọ́ náà wá ṣe nǹkan báyìí olóhùn ṣe ó ti wá lójú tu ẹ̀ báyìí mọ́jà ọ̀tá ó yọ̀ mí ni wọ́n pè ní ọlọ́run mọ́sáde omi ṣàmọ́ tàtẹ̀lẹ̀ àdá wọ́n ní wàlláhì tádàmú bá dé gbára any problem tó bá kọ́kọ́ ní ọkà alẹ́ ní fóònù ni o wọ́n pè ọ́ ní o àwọn fáwọn ṣe sọ fún wa ayé àti bẹ́ẹ̀ kọ́kà lẹ́ẹ̀kan lọ́lọ́run ní iná khalaqna al-insana min nutfatin amshajin nabtali lọ́lọ́run adá ọmọ èèyàn torí ká lè dá o wọ́n ní tó bá ti jí láàárọ̀ báyìí àdánwò ní kọ́ ọmọ sékìní kọ́ ọmọ retí lọ́dẹ̀ kaba ti pè ọ́ báyìí mama èwo ló tó ṣẹlẹ̀ ìkàkọ̀ ṣẹlẹ̀ mọ́kàn ní kí ọ náà yóò ti mọ́kàn ní kí ọ náà ọ̀fẹ́ sí wàsàpù láàárọ̀ báyìí lọ́yẹ́ ha lọ́wọ́ ọ̀nà sànú wa o lọ́ba sí torí àdánwò ni torí anytime ní ma ń já wa anytime ní ma ń dé anywhere ló sì lè wá nígbà míì àdánwò bàbá rẹ yóò kún àdánwò rẹ nígbà wọn àdánwò ọmọ rẹ yóò di àdánwò fún wọn náà
nígbà tí àdánwò ìyàwó rẹ yóò mú ọ náà depressed tó ń yàfa kí ni sẹ́yìn ara yóò ya alọ́rẹ́ ìyàwó òní àdánwò tó dé púpọ̀ nù yẹn àdánwò àmàràn. wọ́n ní tábà dé gbàdá báyìí wọ́n lọ lé sálọ àlá kó sí Al-Qur'an kọ́ ọmọ ka Qur'an àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ wọ́n ní wàllá ẹni àdánwò tó bá wà nù ẹ̀ tó bá ka Qur'an ọmọ gbé ká tẹnìkan ò ní mà Ọlọ́run sì padà sọ́fù ẹ̀ Ọlọ́run ò ní fi dà ọ́ láàmú kó tó sọ́fù ẹ̀ sẹ́wọ̀n gbà mí Ọlọ́run padà sọ́fù problem mi àmọ́ yóò ti di jalajala èrè ó ti dàrú àbí ó ti ya ó ti mọ sọsọkúsọ àbí kí mọ́ni ó ti lọ àbí kárí ó ti rù ẹ̀hẹ́. Ọlọ́run fún ní dùnú tó bá fi gbé àdánwò yẹ kó tó di pé Ọlọ́run sọ́fù ẹ̀ ọ̀kan náà Ash-Shaykh wà kan láìpẹ́ ó wà ní masjid wọ́n ń dá àwọn èèyàn lóhùn lọ́wọ́ arákùnrin kan wá yọjú ó ní sheikh òun fẹ́ rí sheikh wa ní lọ́lẹ́ jòkó sí ọ̀kan yẹn tí má ti dá àwọn tí wọ́n bẹ wájú mi lóhùn tán mà wá pè ẹ́ àwọn tí wọ́n ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn pẹ́ ó tó bí 30 minutes 40 minutes kan tó parí ẹ̀ bí wọ́n wá parí ẹ̀ tán sheikh wa ní ta'al faddal ọ̀ya má bọ̀ wá kí wọ́n wà nílẹ̀ wọ́n ní sheikh wa ń sọ pé ìwọ́n náà lọ́wọ́ bá mi lẹ́ẹ̀kan yìí pé ó ní challenge kan pé wàhálà kan ti dé Ọlọ́run náà ni ṣéèkì tàgáyàrá wájú ojú ẹ̀ ti yí padà kì í sojú tí ó bá wọlé lẹ́ẹ̀kan làwọn rí Ọlọ́run náà ni ó ní wàllá oníṣẹ́ ó ní kì í sojú nìkan ló yí padà tàgáyàrá kọlìbì ó ní báwọn ṣe jòkólẹ̀ Al-Qur'ani lòun kà ó ní nísìn oye ìbànújẹ́ tó ń gbé wáyẹn Ọlọ́run ní dèkọ́ wọn discuss pẹ̀lú yín mọ́ ó ní Ọlọ́run ti mú kó nínú ayé Qur'ani Karim oní Qur'ani lé ọwọ́ ní ìwọ́wọ́ depression báwo ló ṣe ní depression Al-Qur'ani Karim especially tó bá jí lóru wọ́n ti jí lóru báyìí tó jí lóru òun jí báyìí alhamdulillahi ahyana ba'da ma amatana wa ilayhi nushur la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir subhanallah walhamdulillah wa la ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billah allahumma ighfir li ọmọ ya mi ìwọ tí o bá ń ṣe tẹ́lẹ̀ máa lè tẹ̀pẹ̀lẹ̀ máa ìwọ tó o bá ṣe rí lọ lè bẹ̀rẹ̀ anábìrin tí yẹn bá wí bí mo ṣe wí yẹn lóru tó jí o jí lóru lọ wá wí bẹ́ẹ̀ béèrè ntọ́ fẹ́ ọlọ́wọ́n fún ọ nìkan náà tó o bá yẹn náà fẹ́rẹ̀ àdáka méjì lẹ́yìn náà ọlọ́wọ́n gbà lọ́wọ́ rẹ̀ alhamdulillahi alladhi ahyana ba'da ma amatana wa ilayhi nushur لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله اللهم اغفر لي إذا غفر لك رحمك طالما تفريد يقوك يا لوكو ọlọ́mọ sáà jẹ́ ọ̀rọ̀ ọ̀run fẹ́ ní kọ̀ọ̀kan wa nínú àwọn àbáyọ nìyẹn torí wọ́n mọ̀ sọ pé wọ́n ní kẹ́ mọ́ wà báyọ kẹ́ mọ́ sóògùn kẹ́ mọ́ jáde síra yín gbà dánwò dé èwo làwọn afáwà wá fún yín. àdúrà pọ̀ rẹpẹtẹ nínú Islam Muslim citadel of believer àwọn Ash-Shaykh wà tó ń fún yín ládùúgbò láwọn àdúrà tí ọlọ́mọ fi ń bá dánwò kó la hawla wala quwwata illa billah tí ìmọ̀ ń tẹnu mọ́ ọlọ́mọ fi ń ká dánwò kó fún yàn astaghfirullah wa atubu ilayhi astaghfirullah wa atubu ilayhi má tọ́ra foríjì tọ́lọ́mọ ti foríjì ọ̀tọ́ yọ kẹ́ ọ. Al-mu'minu yuhsinu dhanna billah inda al-bala níparí òun náà ni pé olùgbàgbọ́ òdodo ó gbọ́dọ̀ máa ro èrò tó dáa sí Ọlọ́run ọba anna al-bala khair ìpè àdánwò yóò dáadáa ló wà lábẹ́ tó bá ti jẹ́ olùgbàgbọ́ òdodo dáadáa ló wà lábẹ́ wa asa an takrahu shay'an wa huwa khairun lakum Ọlọ́run ọba ni ẹ máa kórìíra nǹkan míì nínú ọkàn yín oore sì ń bẹ ńbẹ̀ fún yín ẹ̀yin dẹ̀ kórìíra yìí pé lórí ìlú ajáluwa yìí Ọlọ́run ní orí dè mẹ́mẹ́ fún yín Ànábì ní ma yuridillahu khairan yusib minni gbogbo ẹni tọ́lọ́mọba aláàbá gbèrò rèrò Ọlọ́run dàn wò ntọ́lọ́mọba fẹ́ ṣe ta lọ́rẹ tọ́lọ́mọba fẹ́ ṣe lórí ẹni tọ́lọ́mọba fẹ́ ṣe lórí yusib minni Ọlọ́run dàn wò. ọ̀tọ̀ ni ma yuridillahu bihi khairan yufaqihu fi din ni wọ́n yàtọ̀ síra wọn àdìsí ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ma yuridillahu bihi khairan yufaqihu fi din ọ̀tọ̀ ni yẹn ẹ̀ńtọ́lọ́ máa fẹ́ gbére orero Ọlọ́run fọlá gbọ́ yẹ́sì sẹ́rí eléyìí ma yuridillahu bihi khairan yusib minni tọ́lọ́ bá ti fẹ́ tààyàn lọ́rẹ́ àdáwò ni ó ti ṣèwájú fún yín tádàwọ̀ bá ti dé sáyìn ni pé dáadáa ń ṣe kínní dáadáa ń bọ̀ àbí dáadáa ń bẹ ńlẹ̀ tọ́lọ̀ lè gbàǹjọ́ lọ ọjọ́ àlìkìyàmà
wọ́n ní gbogbo àwọn tádánwò kan tó bá dójú àlùkìyàmà yatamannaun wọ́n ní wọ́n máa rò wọ́n máa wish pé àdánwò tó kàn wọ́n láyé ọba pọ̀ jù bá ń lọ látara oore tọ́lọ́wọ́n bá aláṣẹ kínní tọ́lọ́wọ́n bá aláàfẹ́ fún wọn tí wọ́n bá rí ìjọ àlùkìyàmà pé ọmọ méjì ló kú ọmọ mẹ́rin ni ọba kú ṣe pé wọn ò sí ilé ayé mọ́ mọ́tọ́lá àdánwò ilé ayé o àmọ́ àwọn tó wọ́n máa sọ́ngbà yẹn pé ọlọ́run gba nǹkan báyìí ìbátan gbélé yìí náà kù tàbá mọ̀ pé orin tó fẹ́ fi pààrọ̀ àdánwò ni àdánwò tó ju ẹ̀ méjì bá fọ́ ọlọ́run fà jánà dá lọ́rẹ́ nínú ojú méjèèjì àtàjánà èwo ló tóbi jù jama tọ́ba ní gbogbo bọ́ọ̀dì rẹ̀ gan kọ́ mọ́ ń lọ gbogbo wọn fọ́ láti jánà sóò ní yọ̀ǹda rẹ̀ èmi ọmọ tó ṣe ilé ayé tẹ́lẹ̀ tó ju kọ́ bó ṣe láti jánà wọ̀ lọ kẹ́ni gbogbo bọ́ọ̀dì rẹ̀ kọ́ mọ́ sí kíni wọ́n fẹ́ gbà á àmọ́ wọ́n fọ́ láti jánà sẹ́yìn ní bọ́yá nítorí gbogbo tá a ṣe ilé ayé náà kí n bo ní ọ̀padà jásí àbí kọ́ jásí kéèyàn wà jánà jama eléyìí máa ń dùn àwọn afọ́jú nú àwọn afọ́jú tí wọ́n bá gbà pé kìí ṣe àjẹlọ́ fún àwọn lójú ni o àwọn tó gbà pé qadarullah wa ma sha'a fa'al ọlọ́run bá aláì máa fi ń pẹ̀ṣẹ̀ rẹ inna Allah idha ahabba abdan ibtala tọ́lọ́run bá nífẹ̀ẹ́ ẹrú kan ọlọ́run ṣe kínní ọlọ́run dá o àpẹẹrẹ ìfẹ́ ọlọ́run náà làdánwò tó ń bá yí má ní depression rárá sẹ́mi nìkan wá ní ọlọ́run fẹ́ràn rẹ ni o àdánwò ní máa mú yẹn dìde lóru àdánwò ní máa mú yẹn súnmọ́ ọlọ́run àdánwò ní máa mú di wòlíì àdánwò ní máa mú yàn dá níwà àdánwò ní máa jẹ́ yóò túbá ìtàn ṣúgà lọ mẹ́lòmíì tí ò fi mutí mọ́ ọlọ́run fẹ́ kó mutí mọ́ ọwọ́ fi ìtàn ṣúgà ò fi ta lọ́rẹ ọlọ́run fẹ́ kó mutí mọ́ ni ọlọ́run fẹ́ kẹ́lẹ́ mi ò ṣe ṣìnà mọ́ ọlọ́run wá gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n máa pàdánwò bá wọn àdánwò dẹ̀ bá ọlọ́run fẹ́ràn ẹ̀ ó ti mọ̀ pé ẹ̀ṣẹ̀ tí ń ṣe yẹn ìgbẹ̀yìn rẹ̀ oníṣe kínní onídà ọba dáadáa lọ́lọ́run rahman níparí ọ̀nà ni pé ọlọ́run máa fi pẹ̀ṣẹ̀ rẹ̀ ma yusibu li muslima min nusubin wala wasabin wala hammi wala gammi hatta shawkatu shaqwa illa kafara lahu biha min khataya ọlọ́run ní gbogbo ìbànújẹ́ tó gbàgbọ́ òdodo kírísítẹ́nì ò ní àǹfààní yẹn o babaláwo láǹfààní yẹn àfáàjálàbí ẹlẹ́bọ àwòsẹ́ àwọn láǹfààní yẹn o àwọn mùsùlùmí oye àwọn tí wọ́n gbé àwọn mùsùlùmí tí wọn ò sì Islam àwọn láǹfààní yẹn o àwọn tí wọ́n láǹfààní yẹn làwọn mùsùlùmí nìkan tá a gbọ́ lọ́n gbọ́ ta nígbàgbọ́ sọ́lọ́n àdẹ́bí ni gbogbo tó bá bá yín nínú ìbànújẹ́ nínú tíntàmí romi àárẹ̀ depression gbogbo tó bá bá yín nínú akíyèmí ara tíntàmí romi ọlọ́run fi máa fi pẹ̀sẹ̀ yín rẹ́ ni o má yusibu li muslim àná wọn ò ní má yusibu li káfíìrì muslim ọlọ́mọsá fi hàn àwọn mùsùlùmí náà o wọ́n agbára ọlọ́run bá wa mubashiri sabirin ọlọ́run bá ní ẹ máa fún nírò dùnú gbogbo àwọn tí wọ́n ṣe sùúrù ọlọ́mọsá fẹ̀mí àtẹ̀yẹ́nà sáàrin wọn alladhina idha asabatihum musiba ọlọ́run bá ní gbogbo àwọn tí musiba bá bá qalu wọ́n sọ pé inna lillahi wa inna ilayhi raji'un wa inna ilayhi raji'un ọ̀dọ̀ ọlọ́run láti wá ọ̀dọ̀ ọlọ́run láti padà sí bọ́lọ̀ ṣe fẹ́ ni ulaika alayhim salawatun min rabbihim ọlọ́run ni màá máa ròyìn wọn fún àwọn màláíkà lókè gbogbo àwọn tán ṣe sùúrù lérí àdánwò wa rahma èmi ọlọ́run sì máa sọ àánú kalẹ̀ fún wọn máa kẹ́ wọn máa bless wọn láyé àti lọ́run wa ulaika humul muhtadun ọlọ́run ọba ní àwọn eléyìí àwọn ni wọ́n bọ́ sójú ọ̀nà ni wọ́n mọ̀nà o àwọn lẹ́ni tó mọ̀nà o lọ́wọ́ adijọ́ alikiyama tí ọlọ́run bá ní káwọn àwọn màlìjánà máa wà jánà lọ ọlọ́run bá sọ pé wajazahum bima sabaru wajazahum bima sabaru jannatan wa harira ọlọ́run bá ní ẹ máa wọlé ẹ̀yin onísùúrù ẹ máa wọlé ẹ máa wọnú àlìjánà ẹ kú sùúrù wọ́n wá ní oníṣẹ́ sùúrù bọ́ọ̀lù tó fẹ́ wà àlìjánà ọlọ́run wọlé àánú ẹ̀ ẹni wọ́n bá ta sọ yìí ọlọ́jọ́ sáǹfààní fẹ́ni tó sọ ọlọ́jọ́ sáǹfààní fáwọn tá gbọ́ Allahumma ij'alna mina sabirin Allahumma ij'alna mina sabirin Allahumma ij'alna mina sabirin inda ta'atillah wa tarki ma'siyatillah wa ala aqdarillahi al-mulima náà máa ní sùúrù mẹ́ta ló pín sí jama ọmọ ṣe sùúrù lérí pé ọ̀n tẹ̀lé tọ́lọ́hún ọmọ ṣe sùúrù láti jìnnà sí ẹ̀ṣẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ìlànà discourse ó ṣe sùúrù lérí ìtọ́jálù ẹ̀ nínú kádàrá tó jẹ́ ìbànújẹ́ tó bá ọ̀nù jẹ́ tí ìbá ti ṣe sùúrù lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta yìí èèyàn padà wọnú àlìjánnà Ọlọ́run lẹ́yìn náà sùúrù yìí máa ń jẹ́ kí èèyàn máa rán àwọn àárẹ̀ àwọn àrùn kárùn
ó ti dé ọdẹ ti gbà ò ní depression náà ò ní stroke ò ní para ẹ ò ní gbé nǹkan jẹ olùsẹ̀mí tó gbádùn ìmánì náà téèyàn fi wá ní sùúrù náà kọ́lọ́mọ yọ ọkọ̀ ní ọkàn ẹni kọ̀ọ̀kan wa ọlọ́run kó ṣàlékún ìmánì wa gbogbo èyí tó wá jẹ́ ìṣòro fẹ́ni kọ̀ọ̀kan wa èyí tá a mọ̀ àti èyí tá a mọ̀ èyí tá a wá dá mọ̀ àti táwọn èèyàn mọ̀ pa ní ọlọ́run sábà wa mú kú o ọlọ́run ọba aláà kó mọ́sá ṣàánú ẹni kọ̀ọ̀kan wa kó ṣe wá lórí rẹ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون